Now Yoruba women cheat pass for Nigeria. DNA paternity fraud has just confirmed that the high rate of paternity fraud is higher in Yoruba than any other tribe in Nigeria. Yoruba comes out top with 53%, while Igbo comes out with 31%, Hausa 1%, just a little over 1%. What is really causing this paternity fraud? What is causing it? Because this DNA thing has destroyed a lot of families. When we were growing up, a lot of women did not cheat. A lot of women did not even know how it was to go outside and be looking for other men. So I'm wondering what is really causing this high rate of cheating in women. Is it poverty? Is it money? Or is it that you are not sexually satisfied? Or you are not emotionally attended to? What is causing it? A family I know personally, after spending millions of naira just to travel out, process visa and everything, he found out that 2 of his children were not his own. Only 1 of his child was his. Just imagine how heartbreaking. These children are already teenagers. What is really causing this paternity fraud? What is the root cause? And how can we curb it? Is it really possible to curb it? Because why has cheating become a norm in our society? Yes, ẹ̀yin tèmi, welcome back. Ṣé mo pé mo sọ fún yín ní last video kan tí mo ṣe tí mo fi sọ̀rọ̀ senator tó sọ ìyàwó di onínàbì. Mo sọ mọ́lú pé màá wá ṣe fídíò kan kí n wá sọ ìdí tí fígọ̀ yẹn fi rí bẹ́ẹ̀. Gbogbo èyí tí arábìnrin yẹn sọ, tẹ́ bá jẹ́ Yorùbá, ẹ̀yin ẹ má fi bínú. Ẹ má fi bínú. Mo fẹ́ kẹ́ listen sí fídíò yìí dáadáa. Ìdí tí fígọ̀ yẹn fi máa rí bẹ́ẹ̀, according to nǹkan táwọn èèyàn sọ, ó ní pé that DNA center is in Lagos. So majority àwọn tó wá bẹ̀ Yorùbá ni wọ́n, follow by Igbo. Pé tí wọ́n bá gbé center yẹn lọ sí ilẹ̀ Haúsá bákan náà bó ṣe máa high nìyẹn, which mo nígbàgbọ́ pé lóòótọ́ ni. Bẹ́ẹ̀ ẹ̀yin tí tèmi understand nǹkan tí wọ́n sọ láàrin yẹn. Wọ́n ní out of àwọn Haúsá tó wá ṣe DNA ni wọ́n sọ. Mo ò sọ wípé nítorí pé of the location, mo ò sọ nítorí location. Out of àwọn Haúsá tó wá, out of àwọn Yorùbá tó wá, out of àwọn Igbo tó wá ṣe DNA, percentage wọn délé. Ká sọ wípé for example nsìn, àwọn 10 làwọn Haúsá tó wá. So nínú 10 yẹn, ọyọ kan ni wọ́n discover pé ọmọ rẹ̀ ṣọmọ ọkọ. So ní Yorùbá nínú 10 tó wá, wọ́n discover pé more than 5 làwọn tí wọ́n discover pé ọmọ wọn ṣọmọ ọkọ. Then nínú 10 tó wá fún Igbo, wọ́n discover pé almost 4. Mo kàn cite like that calculation tí wọ́n wá kì í ṣe pé torí location rárá, kì í ṣe pé torí location. Normally bí ìpò jẹ́ Yorùbá state, ṣóyé yín, àwọn tó máa wá lè tó 100 ní Yorùbá. So àwọn tí wọ́n discover pé ọmọ wọn jẹ́ ọmọ àlè, wọ́n lọ bí more than 50%. So nínú àwọn Haúsá tó wá bó ṣe jẹ́ location yẹn, bóyá àwọn tí wọ́n wá wọn ò ju bí 20 lọ. So nínú àwọn 20 yẹn, àwọn tí wọ́n discover pé ọmọ wọn jẹ́ ọmọ àlè, bóyá àwọn òjò ọ̀kà bí 2 lọ, ìkan tí wọ́n sọ nìyẹn. So it has something to do with pé nítorí location. It has something to do with location. Tó bá jẹ́ pé Kano náà ni wọ́n lọ, wọ́n base lórí àwọn tó wá náà ni. Àwọn Haúsá ló máa wájú, wọ́n á dẹ̀ tún calculate ẹ̀bẹ̀ yẹn náà ni. But until then, ẹ jẹ́ ká continue message wa. So ẹ má ṣì mú o. Ẹ̀yin tèmi, kì í ṣe pé wọn ò kí ń yàlè o nílẹ̀ Haúsá, kì í ṣe bẹ́ẹ̀ o. Wọ́n ń yàlè o, but ó pọ̀ jura wọn lọ. Ẹ lè bínú sọ̀rọ̀ yìí, Yorùbá lé mi ò dẹ̀ ní parọ́ fún yín, ó pọ̀ jura wọn lọ. Ìdí ẹ̀ dẹ̀ pọ̀, bóyá ìdí ẹ̀ ìwọ tó jẹ́ Yorùbá, Yorùbá náà lè emulate. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó Haúsá, wọn ò ṣiṣẹ́. Wọn ò ní oore ọ̀fẹ́ láti sọ pé àwọn ń jáde lọ mingle pẹ̀lú ọkùnrin. Kí ló fẹ́ mú ẹ lọ síta? Ọ̀pọ̀lọpọ̀ wọn náà dẹ̀ ní ọkọ wọn ló ń bá wọn ra nǹkan wálé. Ìwọ náà tó bá kí ìyàwó rẹ̀ ń dá sí àgẹ̀rẹ̀, wọn náà lè emulate àti Yorùbá. Wọn ò ní course láti mọ sábà máa lọ síta. Tí wọ́n bá fẹ́ lọ visit, ẹ má ṣì mí gbọ́ o, kì í ṣe gbogbo wọn ò, bẹ̀ larger percentage wọn lèyí tí mo sọ yìí. Tí wọ́n bá fẹ́ lọ visit family wọn, bí pé ìyàwó fẹ́ lọ visit mọ̀mí ẹ̀, ọkọ ẹ̀ máa gbé lọ ni ó dẹ̀ máa dúró tó fi máa kúrò. Even ká ní ọkọ yẹn fẹ́ lọ ṣe anything, kó lọ fẹ́ lọ ṣe anything níbòmí, ó sì máa mú àbúrò rẹ̀ dání pé okay, bá mi dúró tì mú padà bọ̀. Àwọn máa ń guide ìyàwó wọn níbi pé good. Then àwọn Haúsá kì í sábà rí wọn kán mọ́ gbé alone. Wọ́n máa ń sábà gbé pẹ̀lú family, wọ́n máa ń wà ní family house. So ìwọ tó ní business lọ́jà, tó ní lọ ra nǹkan lọ́jà, ibo ló sọ wípé o fẹ́ lọ? Àfi tá bá rí ọkùnrin wèrè tó náà fẹ́ wá bá ìyàwó sùn ní ilé, ó dẹ̀ ní díẹ̀. Most of àwọn Haúsá wọ́n fúnlé wọn sí kùnlé. Ẹ bá ń gbọ́ ìyàwó wọn kùnlé. Tí wọ́n bá sọ pé kùnlé yẹn, wọn ò bí wọ ọkùnrin kankan dá kó wọ bí táwọn obìnrin yẹn wà. Ó fẹ́ kú nìyẹn. Ibi tí wọ́n fún àwọn obìnrin yẹn sí, wọ́n dẹ̀ ti sọ wípé kùnlé ni wọ́n wà lọ́bẹ̀ kárí ẹ̀. So kì í ṣe pé àwọn míì ò ya wèrè o. Center kan wà ní Kano, ṣóyé yín. Níbẹ̀ wọ́n máa ń ṣe oríṣiríṣi illegal thing yìí náà. Ẹ rí àwọn ìyàwó ilé mi, especially kì í ṣe inú Kano yẹn wọ́n gbé o.
wọ́n wá láti ibòmíì ni wọ́n lọ ń ṣe ìranù yẹn ní center yẹn wọ́n lọ ń ṣe ìranù yẹn ní center yẹn àwa collate ẹ̀ papọ̀ yín títí mi bí ìgbà wa gan wà ní north calculation ìyàwó ilé ní Yorùbá tó ń yàlè ó pọ̀ calculation ìyàwó ilé tó jẹ́ Yorùbá tó ń yàlè ó pọ̀ and the reason is not far-fetched ẹ tèmi ẹ má bínú ó tayàn lára ṣé rí gbogbo èyí tó jẹ́ pé Haúsá máa ó máa sọ pé 100% ó máa supply fún ìyàwó ẹ̀ Yorùbá ò ní ṣe bẹ́ẹ̀ Yorùbá máa ní 50-50 what of obìnrin tó fẹ́ jẹ tó fẹ́ mú fẹ́ jẹ ló fẹ́ jẹ pọ̀nmọ́ àwọn obìnrin míì wọn ò ní control wọn ò ní sùúrù pé èyí tí mo bá nílé ní tọkọ mi mú wá jẹ manage wọ́n tún máa ń lọ bòmíì wọ́n á tún lọ gbà kọ́lọ́n bá mi fọ̀rún kí aláàjì kan nínú ọjà ó ló la ẹnu ẹ̀ ó sọ bẹ́ẹ̀ fún mi ṣe mọ̀ pé èèyàn lè parọ́ mẹ́yàn tó ti kú ó ní obìnrin Yorùbá máa ń yàlè dáadáa aláàjì yẹn sọ méjọ́ tó sọ ó dàbí kí n mú búlálà kí n nà ó ní obìnrin Yorùbá máa ń yàlè dáadáa ó ní ìdí ẹ̀ ni pé àwọn ọkọ wọn máa ń retí kí wọ́n mú oúnjẹ wálé la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam nǹkan tí arákùnrin yẹn sọ fún mi nìyẹn ó ní àwọn kan wọn máa wò ó pé kí wọ́n mú oúnjẹ wálé kí ìyàwó mú oúnjẹ wálé ó ní ọkọ yóò dẹ̀ ní béèrè pé ìwọ ìyàwó mi o ibo ló ti ró oúnjẹ yìí o ibo ló ti ró tó fi ra ẹran ńlá láì yìí o pọ̀nmọ́ ńlá láì ó ló máa jòkó ló máa jẹ and ẹ wá mọ the worst thing ibi tó ti sad ó ní pé àwọn Yorùbá yìí wọ́n máa yan àwọn Haúsá yẹn lálẹ́ ó ní yes ó ní àwọn ti ìyàwó tàwọn níkùnlé ṣùgbọ́n ọwọ́ àwọn alájà àwọn Haúsá wọn ti ń gbowó mi it's so sad it's so sad it's so sad so that is how worse it is ó ń ṣẹlẹ̀ ó bí èèyàn nínú ṣùgbọ́n ìwọ ló mọ bí wàá ṣe fojú tó ìyàwó rẹ̀ wọ́n tó bá ti fẹ́ wàá fojú tó ìyàwó rẹ̀ ń ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin Yorùbá ló ń ṣiṣẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ obìnrin Yorùbá ló ń ṣiṣẹ́ ara ìdí ẹ̀ náà nìyẹn ọ̀pọ̀lọpọ̀ obìnrin Yorùbá wọ́n sábà gbé pẹ̀lú family wọ́n máa ń gbé like single-handedly you understand so this is another tip for you mi ò ní fẹ́ pẹ́ lórí fídíò yìí believe what you want to believe and control your home the way you want it to be do you understand fún ẹ̀yin tẹ́ wà ní ìlú èbó o dẹ̀ fẹ́ kí ìyàwó yẹn yàlẹ̀ mo ń sọ fún ẹ mo ń sọ clue fún ẹ lọ gbé sínú family house lọ gbé ìyàwó rẹ̀ yẹn sí family house lọ gbé sí family house ibi tí wọ́n ti máa monitor ẹ̀ do you understand so tí wọ́n náà bá emulate samples àwọn Haúsá bí wọ́n tó bá fẹ́ jáde ẹ sí lọ kò ní kí ló fẹ́ rà ń ta kò sí kan tó fẹ́ rà ń ta bẹ́ẹ̀ yóò bó ní fẹ́ bẹ́ẹ̀ yóò bá máa sọ pé òun fẹ́ freedom àwọn tí wọ́n bá ti marry wọ́n ti gbàgbọ́ pé àwọn ti marry nìyẹn freedom wọn ò lọ kọ wọn àwọn ni wọ́n nígbàgbọ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ìyàwó obìnrin Yorùbá ló ń ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin Yorùbá ní ọkọ ò ní béèrè pé báwo ló ṣe rìnrìn àjò ẹ ọkọ ò ní béèrè ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ìyàwó wọn ò travel fáá wọn ò ní sí ọkọ ìyàwó wọn lọ àwọn ni wọ́n mọ̀ lọ obìnrin ló lọ fúnra rẹ̀ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá lẹ rí nínú mọ́tò agbẹ́gilére àbí Yorùbá kọ́ like ibo lẹ ti rí oore ọ̀fẹ́ ẹ máa rí obìnrin nínú mọ́tò agbẹ́gilére ẹ̀yin ò rí àwọn mọ́tò ńláńlá yẹn tí wọ́n bá travel láti north wá sí other side ìsàlẹ̀ ẹ̀rí pọ̀ ọkùnrin lẹ máa ń rí bẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá pẹ́ Yorùbá ni ẹ rí àwọn obìnrin níbẹ̀ like most of their men like Yorùbá men I'm sorry wọn ò really care much especially tóbìnrin yẹn bá ti marry you understand wọ́n ti gba gbogbo tọwọ́ rẹ̀ tán wọn sábà care àwọn Haúsá títí dọjọ́ kú wọn care do you understand wọ́n ti rí pé ìyàwó yìí àmánà ni ló jẹ́ tó láti ní káwọn take care ìyàwó yẹn to the end bẹ́ẹ̀ gbogbo tí mo wá sọ yìí kì í ṣe pé bóyá àárí 1 2 3 or 4 tó ń yàlè wọ́n ṣe but kai tó bá tiẹ̀ ṣe gan ó máa jẹ́ èèyàn tó súnmọ́ wọn dáadáa tó wà related sí wọn bẹ́ẹ̀ tèmi àjọ ń gbé ni kò wọ́pọ̀ ibi tóbìnrin Yorùbá bá ti lọ ń ṣiṣẹ́ ibẹ̀ ni wọ́n ti máa ṣe one or two things do you understand mo fẹ́ tó ọkọ mi gbọ́dọ̀ jẹun àwọn ọmọ mi gbọ́dọ̀ jẹun àwọn ọmọ mi gbọ́dọ̀ lọ sí school kíní kan àwọn mìíràn àwọn ọmọ wọn gan lọ school àwọn Haúsá wọn yẹn àwọn ọmọ wọn ò lọ school so kí ni wọ́n hustle fún orí hustleness Yorùbá mo gbọ́dọ̀ dà òun ló fà á tó fi mọ́ rí bẹ́ẹ̀ gbà mí so ìwọ tó bá ti fẹ́ ilé lọ́kọ emulate nǹkan tá a sọ nípa àwọn Haúsá emulate ní inú fídíò yẹn ṣe bí ìyàwó èèyàn kan náà ni Haúsá dẹ̀ ni ẹ̀yin ẹ̀ wo bí wọ́n ti sọ́dà aṣẹ́wó nítorí pé kí ni obìnrin yẹn náà wà lórí mo fẹ́ dà gbogbo obìnrin tó bá ti dúró lórí pé mo fẹ́ dín kan yes it's good to hustle bẹ́ẹ̀ hustleness wo nìyẹn báwo ló ṣe wà ambitious tó àwọn míì wà ambitious to the extent tó yẹ pé wọn ò ní common brain so obìnrin yẹn náà mo fẹ́ dà you understand mo fẹ́ di chairman local government assistant chairman local government òun ló jẹ́ kí wọ́n fi ráyè wọlé sí lára wọ́n fi ráyè sọ di yàmàyàmá torí pé mo fẹ́ dà tí obìnrin Yorùbá bá ti kúrò lórí pé mo fẹ́ dà pé gbogbo nǹkan tí mo bá dà ọkọ mi ló gbọdọ̀ jẹ́ bí sẹ̀bí lè la ìwọ̀n oníwàwákùwà so báwo ló ṣe tẹ̀lé ìyàwó ẹ̀ sí ó ti sọ̀rọ̀ púpọ̀ ṣóyè ìwọ tó bá jọmọ́ tiẹ̀ òní kò mú ẹ̀yin tètè mi kó tó di pé mo gbàgbé fún gbogbo ẹ̀yin tẹ́ ní pie ẹ má máa pẹ́ lórí toilet seat gbogbo ẹ̀yin tẹ́ ní pie ẹ má máa pẹ́ lórí toilet seat then mo fẹ́ ṣe one or two things again fún BP ìwọ tó bá ní BP tó dẹ̀ kí n rórun sùn lọ bá mi wá